káyé o kábíyèsí lámòdì àkàtàkìtì onílé káyàkáyó ẹkùn tágìrì gbéra ẹjà ẹ ṣe ìyàdúró náà ṣe yóò máa fi ṣàjùmọ̀ ẹ wá kẹrin wá ní wá lẹ́rìí o. àṣeyà àtijọ́ ṣe fúnra o. Alaye abo, alaye abo, ayaye abo. Ìbàlámọ̀dé àkọ́kọ́, ìbàlámọ̀dé àkàtàkìtì, dèbìgbàdé wàn. Kí n dèdè jìnnà bá láàárọ̀ yìí, kí n di arákùnrin àtàrábìnrin ẹ̀gbọ́n lọ́gbọ̀n bọ̀. Kí n bí ọ̀bọ̀ kẹ́hìnwá láàfin ọba ṣàárọ̀ ọba. Ọmọ wa lakọ́lá, ọmọ wa ikú yìí, àwọn tí ìgbàlá, àwọn tí ìgbòho. Ṣùgbọ́n sọ̀rọ̀ ọ̀fọ̀ ọba dé àfi lábòdì níṣìwọ̀ dédé rán wọn wá àwọn níkẹ́níkẹ́ àwọn lọ́balọ́ba wọn fi náà lọ́wọ́ ìdí ìrìnàjò wọn nínú ilé yẹn o àwọn ọmọ ẹ̀nẹ́ rẹ o ẹ bá ní sùúrù wọn o kọ́ máa lówó ní wọn mọ́wó iléeṣẹ́ wọn kó má dàrú kó túbọ̀ máa gbòòrò sí ẹni máa kú téńtọ́la kó bá wa bẹ̀ wá sùn o bá a ṣe yẹn ká rọ̀rọ̀ mọ́ o lábòdì àkàtàkìtì àwọn ọmọ ẹ̀nẹ́ rẹ o. L'ambition. So ayika ọ̀tún kó máa yíká ìsìwé ilé ìdìde olóyè
wàá yíká ọ̀tún ó yá ẹ̀dọ̀ dáadáa yíká ọ̀tún yíká ọ̀tún yíká òsì ó yá ẹ̀dìdì àkọ́kọ́ rí yẹn ilé máa ní olóyè máa sọ owó rẹ̀ ó yá tẹ́ bá balẹ̀ tẹ́ bá dé ìṣíwà pẹ̀lú ayé ìṣíwà ṣé o máa dìde dúró kó o máa balẹ̀ àkóso owó rẹ̀ wọ́n wá dọ̀bálẹ̀ ok ó yá àkọ́kọ́ rí yẹn èkejì ó yá àròjọ mùsùlùmí oyíká ọ̀sùn ọba àkọ́kọ́ pẹ́ o ó yá ẹ̀kẹta Hallelujah. oyíká ọ̀sùn okay that's okay olóyè ìyá ṣe ní ìlú mẹ́rin kábàámọ̀ àárín àwọn ti lámòdì ìdàgbò ọlọ́run àti wọ́n ṣe dáadáa lọ́wọ́ lámòdì owó wọn ṣùṣù ní ìlú ẹ̀dá ẹ lọ́lá agbára ọlọ́run ìrọ̀lá ìkó bá wọlé mẹ́ gbígbá ìwé ẹ̀lì fọ́ aṣọ ìwé ẹ̀lì fàyà dídá àwọn ìbá ń ṣe àṣẹ ṣan wa kí tiwọn lè dá kí tiwọn bá ń dá tí wọ́n rí bọ̀ jẹ́ o ẹ àṣọ ìrọ̀lọ́ àjọ kò rí wọn olóyè ẹwà ẹ̀sùn mọ́ bí aláìlúwà. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Àtàwọn etí pàlẹ̀ àtàwọn ìbọ̀ nítorí pé ètò afẹ́ṣe lẹ́yìn àti síkẹ̀ láti bí oṣù mẹ́fà ṣùgbọ́n bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni bàbá wa tó jẹ́ ọba akílẹ̀ Ìjẹ̀bú gbogbo ògùnṣe kò síbi tó àti mọ bàbá wa Òjàlẹ̀ ètò bá sọ nínú fún president arígbẹ̀ni so la ṣe ní ká ṣe kínní yìí mọ̀tàmọ̀tà tó pé ó máa ṣe nǹkan lọ́la ó dẹ̀ máa fi àwọn olóyè Ìjẹ̀bú Òde méjì jẹ́ lọ́la èyí fún ọkọ̀ ẹ̀ tún fún ọ so torí ẹ̀ la ṣe ṣe àkọ́kọ́ ní ká ṣe ní next week ìgbọ́n gbogbo àwọn tẹ́pẹ̀ lágbọ́d yíyá tó ń bọ̀ nǹkan ọkọ̀ ó máa di sọ́ọ̀bù wọn ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé pé ìwà sódà tó ní ká ṣe díẹ̀ lẹ́yìn ìgbọ́n tó bá dọ̀la nǹkan kí wọ́n tán bá múlẹ̀ Ọ̀túnba gbogbo àwọn ètò ń pọ̀ ẹ̀ ó máa wá bọ́ sí máa wá bí 500,000 naira fún wọn tó gbọ́ sí because oyè adébí náà lè fi kéwì pé lóòótọ́ èmi tí bá jáde gbogbo lọ sí ojúde ọba ẹ̀mí ojú ọba ẹ̀mí gbogbo. ẹ wá mú owó yìí wọn rí ẹ kíákíá. ó yá ẹ̀wọ̀n lè tẹ̀ lọ́tún máa wá. Ọ̀tún bàbá Alhaji tó wà níbẹ̀ Ọ̀tún bàbá Alhaji. ó yá. ìwé ni o náà ìwé èyí tẹ̀lé ní tàwọn ọba èyí tẹ̀lé tó lórí èyí tẹ̀lé ti àwọn olóyè ti lábùdí óyá. Táwọn ọba rí ẹ̀ táwọn ọba ẹkún nínú rẹ̀ náà ṣe. Óyá olówó lóye oyè
Ilẹ̀ kan wọ́n rí o lámójúlé fọ́ká kó wọn lórúkọ báyìí ní Àwùjalẹ̀ láti rí ìkẹ́ni ọlá àti ìdíjọ́ ìfẹ̀sí ọlá tẹ́lẹ̀ ọlá rẹ̀ tó máa pọ̀ sí o. Oyè rẹ̀ tó máa pọ̀ sí o. Ilẹ̀ kan wọ́n lè kó ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ sí ọmọ wọn. Wọ́n lè kó ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ sí ẹlẹ́sẹ̀ rẹ̀. Wọ́n lè fi dáhùn náà gbàrá ìjẹun. Èrò ń ṣe ní ìwé ní kábàámọ̀. Ó dàbẹ̀ ni pé mo mọ̀ fún àwa ìlà àhọ́rì wọ́n yẹ ká jẹ́ kí àwọn èèyàn kan mọ nǹkan tẹ̀ fi sí lọ́rùn lọ́wọ́ ó yẹ kán mọ ilé Òtúnba tó jẹ ní ìsìn program ẹgbà ẹlọ́pì fún àwọn ẹ̀kẹ́ bá mi kà fún Òtúnba tó jẹ ìgbẹ̀lú àjọ. Program yìí ń bọ̀ o. Ọ̀túnba kíkà Mekun. Mekun wa Mekun. Amẹ́kun ló yẹ. Bẹ́ẹ̀ni. Àwọn ló ní rẹ̀ títí lẹ́kùn tó yẹ lóye lẹ́kùn aṣọ ìnara alùpẹ̀pẹ̀ nǹkan ọ̀nàjà wàràwàrà lágbára ọlọ́run lágbára nípa rẹ̀ ìní owó wá gbà òye ọ̀sán ńlá mo di bàrẹ̀ kíni kábàámọ̀ rẹ̀ kí mọ̀ kí tí tètè lọ gbé láti jẹ́ wà ló máa rírí rẹ̀ lágbára ọlọ́run ilẹ̀ kẹ́ òwúlé lórí ibi dúdú kókó so wọ́n bẹ̀ ní kí dáìmọ̀ náà gbàrà ìjọ wọ́n rí kó wá lò tán rẹ̀ ìyẹn ní ṣòro rẹ̀ nínú ìṣòwò ọtí tó ènìyàn ńlá lágbára ọlọ́run lágbára nípa àtàbà ìgbéga ìrìṣẹ́ ọmọ ẹlẹ́sẹ̀ kí a máa lọrí kí a máa bọ̀ lé o kí a máa bí tó rẹ̀ o ayọ̀ àwọn àbáyọ̀ wọn lágbára ọlọ́run lágbára nípa ẹ̀kọ́ bá má dààmú ọdún kí ẹ máa wá sí ìlú tí tó táyọ̀ ẹ máa dúpẹ́ náà kábíyèsí ọkùnrin tó yẹ ìṣọ́lá rẹ̀ túbọ̀ ń pọ̀ sí ìwẹ̀ túbọ̀ ń pọ̀ sí wà ló máa rí rẹ̀ yẹn o ìrírà sọ ẹ̀ ọlọ́run àjẹkù orí wa o. Ọ̀túnba Mekun Ọ̀túnba Mekun Ọ̀túnba Mekun òbí aṣáájú lẹ́yìn òkè òkùnkù àwọn bàbá ńlá yín ló dọ̀dọ̀ ẹ̀ láti ìlérò ẹ̀rẹ̀ ṣiṣẹ́ kó yìí ṣíwọ́ dájọ́ ń ṣe ìwọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tá à ń ṣe ìwọ ló hóòlì ọmọ ìṣúwọ̀ ní Àbújá fún bí ọdún 5 ìgbà kan tá bá ti gbọ́dọ̀ lọ́rùn máa rẹ̀ iṣẹ́ ìtò wọn ìgbà tó jẹ fẹ́ kò lẹ́nu iṣẹ́ ó wù ẹ́ ó ní o fẹ́ lọ ṣe kankan sí Èkó ìgbàkan lọ sí sí ní ó ní ìṣíwọ̀ ní òwú ẹ̀ wá kọ́ ó wá kọ́ ẹsẹ̀ àti bí ìfẹ́ ẹsẹ̀ àti bí òtẹ́ẹ̀lì oúnjẹ ń ṣe oríṣiríṣi wa gbogbo nǹkan tá à ń ṣe ń lù ṣúwọ́ club àgbàlẹ́ ń bẹ̀ àǹsáàrù nígbà tá à ń fẹ́ àwọn ọmọ tí ò lù ú lọ láti máa ràn lọ́wọ́ ọlọ́run bá ṣiṣẹ́ àmà àwọn gbogbo ẹ̀ náà gbogbo tó ń ṣe yẹn ọlọ́run aṣọ lẹ́sàn-án ó ṣe àfẹ́ ìgbà aṣọ lẹ́sàn-án àwọn bàbá ńlá wa wọ́n tọ̀rọ̀ tán wọ́n tún wáyé àánà ní màá já lọ́rẹ́ ni o àánà máa já o pé wọ́n gbé lẹ́yìn àwa rí wọn ilé ìsìnkẹ́ àánà tó bá yá kàbá dàgbà tó ti dá máa lọ́gbọ́ wọn àìjọsí pẹ́pẹ́ òtútù òní tú wa ká èèyàn ní ìjà wá èyí táwa ṣe fún ẹ ní ìdẹ́jọ́ tó bá lẹ́kùn bọ́ àwọn kan ọ̀nà méjì ní òyìnbá jẹ àwọn kan ìjòyè àwọn kan olóyè
àwọn olóyè àwọn ní Ọ̀túnba tàbí ìwà àwọn olóyè àwọn ní Ọ̀túnba àwọn ìjòyè àwọn ní olóyè ìdánilọ́lá so olóyè ló gbé wájẹ níbi o má fi òkùn yìí sílẹ̀ o má má fi sílẹ̀ o pé mo sọ fẹ́ ní kó ti dá sójú òkùn ní ìlú Ìṣíwọ̀ bá a lè fi ti yẹ ọba tó jẹ́ kó lébi nísìnyí Àjàláyé ìlú tó wà lọ́wọ́ ẹ̀ ó lé lọ́gbọ̀n Àjàláyé south sorry Ìlúgùn south ní tiẹ̀ ìkan náà tún wà Ìlúgùn náà ẹ̀ẹ́dẹ̀mọ̀ ọ̀gbọ́n tó ń jẹ́ Alárò látàrí báyìí àwọn nígbà ọ̀nà ní ìlú ìṣòṣò ìgbéra tẹ̀lé ìlú ìṣèpápá mọ́ ọmọ ìṣàlùbọ̀ fún ọmọ mọ́ra olú tó wà bí náà ìkan náà ní gbogbo wọn. Ọba náà ló wà lọ sómi ní kí àwọn náà kankan bá ṣẹ́tù kò sẹ́ni tí àwọn ìjàlè òdì fún lọ́dẹ tó bá ti lè lè ṣe ìtàn but ìṣẹ̀ṣẹ̀ ó wà important root yóò wà important tọ́ba tó fẹ́rẹ̀ tó ń dùlé lé tó ń dòkó tọ́ba tó fẹ́rẹ̀ tó ń dùlé tó ń dòkó mo lè sọ lójú wa ọba lẹ́nu sí àwọn ìjàlè ló ní akílẹ̀ Ìjẹ̀bú kò sí paramọ́ndùlà kan ní gbogbo àgbè yìí èyí tá a fẹ́ ṣe ní ìtura àtẹ̀kọ́ àwùjá rẹ̀ lẹ́nu ní láti ilẹ̀ tàbí ọ̀la àtúntúnṣe ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́bá rẹ̀ tẹ́bá ń rí àwọn tó ń ṣe tó ń jẹ àwùjá rẹ̀ lóde tó ń jẹ lẹ́yìn ẹ má bá wọn lọ́wọ́ nú ẹ̀ wọ́n kọ́ bá yé rí wọn tọ̀kọ́ rí wọn wọn lọ sábẹ́ ìdánsì ní ọjà àwùjá rẹ̀ láì sí àwùjá rẹ̀ ìsàkílẹ̀ Ìjẹ̀bú kò sí báyọ̀ nígbà ní Ìṣíwọ̀ o kò sí báyọ̀ nígbà ní ìtàn àpapọ̀ tí ó ń gbọ́ sí kẹyà gbọ́ olùkàlùkù ló ní àdúgbò tiẹ̀ Àjàlá ní àdúgbò tiẹ̀ jáde ilé ìpapà ní àdúgbò tàbí wà bí àwa ṣe ní ẹsẹ̀ tó ń sìn á lè lọ sí ìràwọ̀ àwọn bá a fẹ́ lọ bá wọn ṣe ń bẹ̀ ta ló ní akata Ìṣíwọ̀ ló ní akata ó ìdúkùdù kan náà bẹ̀ kọ́ni àti lọ tèrèlú kan àwọn náà láti dẹ bí bàbá ṣe tóbi tó ń sìn èyí sọ̀fọ̀ torí pé òye ní Ìjẹ̀bú òye gbogbo Ìjẹ̀bú pé òun máa lọ sí odò àjogún tàbí ìwà ìbọn sí Lagos State bọ́wọ́ gbẹ́dọ̀ ṣe kàn bẹ̀ yẹn wọ́n máa bá bàbá bó ṣe máa rí bó ṣe rí yẹn tó gbogbo ẹgbẹ́ ẹ̀dọ̀ tó ń tàn yín jẹ tẹ̀sílé sílẹ̀ tẹ̀ ń bọ́ sóko ó dọwọ́ yín o ẹ tètè ronúpìwàdà ọba kan náà ní gbogbo wa o àwọn ọba bá jẹ àwọn àdèdè ajá àdèdè bọ kẹdájú sílẹ̀ kẹwàá dìbẹ́lọ̀pù àdúgbò Ìṣíwọ̀ ògùn gbogbo ẹ̀ kẹwàá dìbẹ́lọ̀pù ẹ̀ kájọṣe pẹ́pẹ́ àjọṣe náà ni àjọṣe omi ni àjọṣe sùn ni so Ìṣíwọ̀ yóò gún wẹ́ o òdèlú mi lẹ́nu torí oyè tó jẹ́ sùn ó jẹ́ ká jẹ́ oyè lọ́rùn ẹ̀yọ̀ fún 25 years ní ti mo ti délé òun náà ti dé ọ̀tún bàbá Alájì ọ̀tún bàbá Alájì ní àyẹ̀ ìdí ilẹ̀ mọ̀kẹ́ bá aṣọra náà lọ́ọ̀ tó bọ̀ ṣé kí máa kiri ẹni pẹ̀lú mo lè ti láti gbogbo ọ̀dọ́ ti dè lọ́ọ̀ pé wọ́n fẹ́ jọ́ ọ̀tún bàbá Alájì wọ́n máa gbé ogun yóò tún èyí bọ́ ẹ̀ lẹ́yìn máa ṣe so wọ́n lè ti fọ orí ẹ̀ á lè gbẹdọ̀ jẹ́ so kẹ́ lọ dáwó jọ owó kẹwàá lọ rẹ̀ ẹ̀dá àkáǹtì tó fà bílíọ̀nù ló wà lákàǹtì kẹ mú ajé wá kẹ lọ mú ajé tí kì í fún yín kẹ lọ máa lò lọ́rùn so mo dúpẹ́ lọ́wọ́ yín èyí wá sílé bí màá kábàámọ̀ àjọ ti pẹpẹ bàbá fi ṣe bàbá láti àti ṣe ìyàwó ẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọmọ yín gbogbo lẹ́mà ẹ̀rí ṣe dáadáa àwọn ọmọ ẹ̀wọ̀n ti gòkè wọ́n á tọ̀ gòkè lọ bàbá àwọn ti pẹ́ tó ẹ̀rí wí kọ̀ọ̀kan ní wọn lọ́dún dábẹ́ ìfá àti ìwé kọ̀ọ̀kan ní ọdún gbogbo ẹ̀ka bí ẹ̀rí wí kọ̀ọ̀kan ẹ̀dẹ́rì ẹ̀ màmá ṣáájú tìlànà ìtẹ́ ẹ fẹ́ kí n dé fún ẹ tẹ́ bá fẹ́ kí n dé fún ẹ tó bá fẹ́ kó mú kó kẹ́rù wá ó yàtọ̀ pé bákan bẹ̀ yẹn gbà ìyẹn ti lámòjì ẹ gbà ṣe
kọ́ lọ sí eléyìí owó jẹnẹrétọ̀ tí ti ná láti ìjẹta ó yá ẹ lọ gbà wá. ẹ kúkú fún lórí Mekun sí. Wata. Otunba wata o. Wata. Otunba wata o. Wata. Otunba wata o. Wata. Wà lówó lọ́wọ́. Wata. Photographer dà. Mọ́lé. Wata. Wata. bàbá dẹ̀ ṣe pé kán bá fèdè gba àjẹwàjẹ adé fún ẹnì máa dọ́gba yẹn ká máa bó ṣe ń ṣe ni ó yá ṣáde yẹn láti ṣe ìyàwó ẹ̀fẹ́ mi gbọ́dọ̀ bá ti fún wọn ní ẹ̀mí adé yẹn sí ó yá ẹ bá mi kó kíní yẹn ẹ kó kẹsà máa fáwọn ọba mi náà lọ ẹ lólùkọ́ tiẹ̀ ṣáà lọ máa fáwọn ọba náà lọ ẹ. Yeye Mekun. Bámọ̀ bá má do ìbò ní jẹ́ ti nínú. Bámọ̀ bá ti tiẹ̀ ti pẹ́ pẹ́lú máa jẹ́ ti nínú. Ilé aró tó ọ̀nà ní àtò gbogbo wọn tẹ dáadáa máa yọrí sí rẹ̀. Ẹ ti mọ gbogbo ìbẹ̀rẹ̀ àwọn ẹ̀ ní ọ̀fẹ́ ni wọn. Ẹ ti jìyà lórí àwọn ọmọ. Ẹ ní jẹ̀yà lọ́wọ́ wọn. Ẹ pẹ̀lú láti ẹ̀gbẹ́ ṣe pẹ́pẹ́pẹ́ wọn. Ayé ìṣòro wà nínú gbogbo nǹkan tẹ́tí tó ń ṣe pọ̀ láti jọ ìgbẹ́ wọn máa lọ sí rẹ̀ kàkà gbé yìí náà ẹ̀ mọ̀ sí wọn. Gbogbo ẹ̀jẹ̀ wà lẹ́yìn ẹ̀ wá máa fún ọ lówó ẹ̀ má fẹ́ lè kọ́ba ọ. Ilé ìpawọ́ náà rẹ̀ o, ẹ̀rọ ti sí lọ́wọ́ ní ṣẹ́kàṣẹ́kà sí lọ́wọ́ ní kówó ẹjọ́ ní kówó ẹ ṣe dàgbà tí wọ́n máa dàgbà sí ọgbọ́n ẹ máa dàgbà sí lórí o ní tọrọ jẹ o ní tọrọ mú o wọn ní tọrọ kú fún yín o dàgbà ọlọ́run àpapà náà rọ̀ yín lọ́rùn ṣẹ́yìn ọ̀rẹ́ o.
ilẹ̀ kọrùn náà rèé o wọ́n nílẹ̀ kẹ́ wọ́n fi mú olóyè wọn ní fìlẹ̀kẹ́ wáyé wá ní police station wọn ní fi wáyé ẹni fi gbókun so wọn ní fi wáyé wá ní mọ́ṣúárì o àgbà ọlọ́gbọ̀n ọmọdé bá ṣe ọmọ máa yọrí sí ilé wa. ẹ bá ń gbé báyẹn àwọn tó bá fẹ́ kí n dé fìlà fún wọn lọ fowó tiwọn síbẹ̀ tó gbọ́ ó ló máa gbé fún. ọkọ ẹ. Yeye wa ta o wa ta tó fún wọn. àmásù fún ẹgbẹ́ wọn tó wà níbà yìí àgbèrè òdìrí òye dúdú nù nígbà wo ẹbí dúró wẹ o adágún ẹsẹ yóò dàda mẹ́ta bá ṣẹ alẹ́gbẹ́ fún igba ẹgbẹ́ ti bá ṣe àdáyé yóò bá dẹ̀ ètò bá dẹ̀ tó gbé bá táyà nínú ọ̀rùn yìí kúkà fún bọ́tà ló máa lọ oṣù máa yìí káyà bàbá yàgbẹ́ tó máa fọ ara ẹ̀ kó tàbí wà ṣéètò ìdìbò fẹ́ gbọ́n ara wọn máa fún o. Atari rèé o lé ìkọ́lé ẹ̀kọ́ máa kó tó owó tó wọ́n ti bá dáwọ́lé tó máa ra wíṣẹ́ ni ẹ̀kún owó ẹ̀kún tọmọ
ọmọ yín èmi ò kúrò ju ẹ̀ Àṣẹ. owó ní bẹ kọ́ àti Àbújá ni o àti London ni o bẹ́ẹ̀ dẹ̀ ní bọ́lá máa ṣe fún un Àṣẹ. àti ọ̀ṣọ́ pé àti Èkó ni o agbègbè àti èmi ní ìlú Àṣẹ. Àṣẹ. owó rèé ẹ̀ẹ́gbó ṣe funfun ẹ̀ẹ́gbó Àṣẹ. ẹ̀ẹ́sọ́ Àṣẹ. ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dàrúgbó Àṣẹ. tí wọ́n máa gbé ẹyẹ àbùbá ya pẹ̀lú àlàáfíà Àṣẹ. òun yẹn dẹ̀ máa fi ṣe é máa fún lóò ìgbẹ̀yìn ayé rẹ ọlọ́run á pèsè rẹ̀ Àṣẹ. alẹ́ aṣọ ìtùnú lọ́dọ̀ Àṣẹ. ìgbà tí ó Àṣẹ. ẹ̀mú. ẹ máa bá pass fún àwọn ẹ máa bá pass fún àwọn ẹ kéré pé ọba agbèrè ìbàjẹ́ pé ilé ìparọ́ gbogbo òmìnira wa bá tàbí wà ayé àdùkálẹ̀ bí èdè mo ṣe máa ń sùn tó máa ń ṣe tó máa gbé ní ọmọ ya yí ká wá yí ká àlàáfíà yí ká ọmọ ṣe nípa wọn yí ká ẹ̀jẹ̀ rírì bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì kábàámọ̀ ẹ̀múrè. ẹ wá bá máa rí fún ìfún wọn. káàbà ṣébẹ̀ débẹ̀ tí yọnu ẹ̀ èyíjú tàbí wà ogun orí tó ju gbogbo ayé ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ṣubú kí a máa wá yín wá iyọ̀ yín o ẹ máa dùgbò ọbẹ̀ yẹn bá sè iyọ̀ máa já ẹ máa já o ẹ̀kẹ̀ máa já ẹ máa já ẹ̀rí bá ṣe ẹ̀rọ náà gbígbà ẹ̀jẹ̀ kẹ̀ máa fún àwọn èèyàn. olórí ọ̀dọ́ dáa máa bá mi fún àwọn èèyàn ṣúgà dà. Iyọ̀ òyìnbó rẹ o orogún mẹ́rẹ̀ẹ̀rin ṣúgà adùn ni adùn abáyé kalẹ̀ àwọn abẹ́rẹ́ kalẹ̀ o ìbá tí kò kọ́tẹ́ bá dájú lọ́ máa rí ìdílé ayé yóò di ìdókòwò mọ́ láéláé. eléyìí oyin ọmọdé ìfihàn sórí ìṣẹ́nu kó tó ẹ̀dá ọ̀rọ̀ yìí kò ní ti ara yìí ṣe kò sẹ́ni tó mọ̀ nǹkan tó ní kó fi ṣe afárá ẹ̀ bẹ́ẹ̀ ló làwọn wáyé pẹ̀lú bó ṣe ń tàn bẹ́ẹ̀ ló máa wáyé nìyẹn ó wá wáyé wá àlàáfíà wáyé wá ẹ̀mí dídùn àtàgbà máa wáyé wá oṣù máa rí nìyẹn. eléyìí á dùn. àádùn rẹ o iyẹ̀fun kan àfi gbogbo ní sùúrù ìjà fún náà dùn ayé àádùn kalẹ̀ a máa dùn kalẹ̀ o ẹ máa tẹ ẹ jẹ́ wá sí dé yìí ẹ ní kábàámọ̀ bẹ́ẹ̀ o fìlà tẹ máa dé yìí ẹ ní bí sísọ ẹ ní ṣiṣẹ́ o iṣẹ́ kí tó àdọ́ ìfún iṣẹ́ kẹ́ ẹ̀ máa lọ́wọ́ ìwà àtìyàwó ẹ ti gbà tó fẹ́ ẹ túbọ̀ máa gbẹ́jú kọ́ bó ti máa rí nìyẹn ẹ tún pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àpẹ̀dá àlàáfíà pẹ̀lú ayọ̀dẹ̀ ní túnìká òní tí ò ní túnìká òyà òní ìlà yìí ṣe máa rí nìyẹn gbogbo ọmọ tó bára ń jáde wọ́n máa yọ máa náà kà á dára o. gbogbo ẹgbẹ́ dẹ̀ ń ṣe àṣẹ nínú àdára o ẹgbẹ́ lọ sí ẹgbàkẹ́ tó máa ẹgbẹ́ mi lọ bàbá. ọ̀dà àwọn ajọ́ ìkùnú lọ lára ẹ̀ odi ga àlọ́ máa ga sí òdè nígbè bẹ́ẹ̀
ìlú iná asán asówó asán asọmọ iṣẹ́ kan àti máa bẹ̀bọ̀ ní òṣèlú la máa ti sọ ẹ̀ ń sìn so dẹ̀ bá mi ṣe mo dẹ̀ mọ̀ pé ní capacity láti ṣe ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe. fìlà náà la fẹ́ gbé fún ọ ọdún wa máa bọ̀ mí báyìí. so bá mi gba nǹkan tí ó ti kó ọkọ̀ aṣọ sí ilé tí wàá bẹ̀ mọ́ bá wọn. ṣe ebi ìdílé ajé ẹmọ kìlẹ̀ ìlú òkè yìí ní àkọ́kọ́ tọ́jú yìí náà. lónìí àṣìpá àṣìpá omi rẹ o ìpàdé ẹ̀rí ìgbẹ́ o ìgbà yóò jẹ́ nítorí ìgbẹ́ tó ọmọ pẹ̀lú àlàáfíà ni àbùdé nítorí ọ̀sà ẹ̀bà tó ọba fún ẹ̀mẹ̀mẹ̀ kí wá sí màgí ni ẹ̀ ó ṣe lá máa kú fún olùdarí ẹ̀bà wọ́n ilé ṣe wá. Abẹ́sọ̀lá ìlú wa, ọ̀tún aṣọ wọlá. Abẹ́sọ̀lá ìlú wa. aláìlú àṣà Ọ̀tún bá ń kí. kábíyèsí o kábíyèsí. Ṣé wọ́n lágbẹ́dẹ́kẹ́? ẹnìkan ọba akọ́jú wẹ̀ látàárọ̀ o ó wà lóko wọn jẹun lọ́wọ́ ó wà lókè ó wà lókè ọ̀rọ̀ ní mojú arọ́bà gbọ́dọ̀. Ó yẹ wá tẹ̀sẹ̀ kí ló wà ń bẹ̀? ó bọ̀ sà. Ó yé nìta. ó yá òun náà bá wà. Ẹ̀sẹ̀ wá pọ̀ fún bàbá. Ó yé nìta. ọtí rẹ o ẹgbẹ́ òde fún ọ̀kẹ́ fún ìdáwọ̀ ìlú kan ló bá ẹni yọ. ọtí rẹ o ẹni ọtí mi tí ẹ̀yà máa ń gbà ẹ̀bá tí ẹ̀rọ náà gbígbà ibi ayọ̀ wọ́n ti lé wà wọ́n àlẹ́ máa ṣe ìjẹ́ tẹ̀lé ń ṣe kẹ́ṣẹ́ hospitality ni àwọn tó máa jẹun tó máa gbé tó máa fọ́ọ̀mù bẹ̀ wọ́n ní wá bẹ̀ wọ́n máa ní wá bẹ̀ àwọn tó máa wá bẹ̀ tó kù máa kú sí wọ́n ní wá o ní kábàámọ̀ gbogbo wọn tó lọ́dẹ̀ ṣe àṣeyìí ẹ máa ṣe ẹ máa rí bá ti ẹ máa wọ́n náà èyí tó jẹ déèkì lórí máa lọ ṣe fìdí lórí máa lọ ṣe tàbí àti ìparí ìyẹn wà á lè fún wọn tẹ̀lé fún yọtí ẹ ti lọ́mọ lọ́wọ́ ẹ ti náà pápá ti lọ́mọ lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọba tẹ wá bá mi jẹ́ ìpè ìkẹ̀jú náà dára ṣe arójú ara yìí ẹ máa bẹ ẹ máa fún lórí ẹ bọ̀ fágbẹ̀ ẹ náà pàrọ̀ máa dàgbà ẹ máa fọ́ báyìí ẹ ní mòṣì ẹ máa ní mòṣì ẹ ní mòṣì ìjọ tí ògùn bẹ́ẹ̀ máa gbàjà ẹ máa ń jọ náà ogun tí èèyàn tí òjìyàn ní jẹ́ ti wá kò ní jẹ́ ti yín bàbá òjàlẹ̀ kà á pẹ́ fún wa ọba kó ti pẹ́ tó ẹlẹ́yìn màmá tún ayé báwọn kan jẹ́ ti pẹ̀lú ẹlẹ́yìn màmá tún ayé báwọn kẹ́kọ̀ọ́ ẹlẹ́yìn màmá tún ẹ bá ṣe àyọ̀ ọ̀nà pẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàpọ́nlé mi ẹ̀yin àbúrò mi ọmọ mi tẹ́ ń gbé gbẹ̀gbẹ̀ ẹ̀yin náà àwọn tẹ̀lé náà wá gbé gẹ̀gẹ̀ ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ ọ̀nà gbé gbà mọ́tẹ́ nǹkan tẹ̀ máa máa ṣe ṣiṣẹ́ ẹ̀gbọ́n ó wà lọ́wọ́ yín ojú tí ò gbọ́ sí ẹ̀kú ìdánwò lọ́tún lọ́sì ẹ̀kú ìrìn nínú àdára àjọ ti pẹ́pẹ́ ẹgbẹ́ máa máa rọ́wọ́ jọ ìjọ tẹ̀ náà bá máa ṣe kan tó dáa mi ní wàhálà láyé má wà á ṣe ọ̀gá máa lè débẹ̀ pàápàá bàbá ẹ̀jẹ̀ má bínú sà owó àwọn olórí kan gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni owó àwọn olórí ó yẹ kí màmú bá màmá sọ ni owó náà owó kan sọ àwọn olórí Ọ̀túnba ló ti sanwó táwọn bá kí Yeye àbí kí náà. Kan tí a ṣe kan ó ti òun kì í ṣe kí wọ́n máa sọ ọ̀rọ̀ lọ́fẹ́ fáwọn olórí ni jẹ́tí bọ́ ọ máa sọ ọ̀rọ̀ lọ́fẹ́ fáwọn olórí.
ẹ bá sọ pé ẹ fẹ́ fún àwọn olórí. àwọn olórí lọ síbi kan ní láàfíà èlò lọ náà fún ẹ lẹ́yìn lọ náà fáwọn olórí olórí náà lọ fẹ́ tí ẹ bá sọ pé ẹ fẹ́ fún àwọn olórí. ipa photographer da ní bíbá ní kẹma ẹ má jẹ yẹn ní kẹma pọ. ìdarí náà rí Ọ̀túnba Mekun ló yẹ Ọ̀túnba Mekun. Yéèmẹ̀ bí ṣíjà ló yéèmẹ̀ bí ṣíjà ló ẹmu wa alálàáfíà wa láti pẹ́ tó wá sí ọmọ náà ẹ bá mi fún ní méjì ló pín mẹ́sàn-án. ọtí kejì kọ ẹyọ kan lọ àbí. méjì tá ló ẹgbẹ́ náà tó ẹ méjì tá ló méjì ló yẹ kó wà. ìjọba mú owó yẹn. ó wà ókè ó wà ń bẹ̀ ṣùgbọ́n méjì ló wà bẹ̀ ó ti wà ókè. méjì mélòó yẹ kó wà lóyún. tí ó lórí àmì tí yeye lélẹ̀ ẹ bá mú apá ọ̀hún. ló ti máa wọ̀ ìgbàwọ́ nù. Àbọ̀ olóye. Ẹjọ́ ẹ máa ti ìbẹ̀ máa bá mi jà fọ́ọ̀tù. No problem. Atẹ̀tí fèlú jí n sáà. Ó tẹ́ ká lọ lẹ́nà àti fèlú jí. Má ní ojú fún 30-something years ro tọ́jú ààbò mi kó ìjọ báyìí ẹ̀rọ náà tọ́jú ẹ̀ àwọ̀ yìí tó dùn mú ayé àwọ̀ òní bàjẹ́ máa ti rí nìyẹn àwọn ọmọ ẹ̀kẹ́ wọ́n tọ́jú ẹ̀ tó ń gbé gbogbo máṣá àwọn ọ̀sán gbàgbé owó wọn fi ṣe é máa tọ́ náà bọ́kẹ̀ iyì rẹ̀ abẹ́ talẹ́ ewu àkókò rẹ sà. Ẹ filẹ̀ bẹ́ẹ̀. Adébáyọ̀ àti Pawọ́. Àǹtí mi ẹgbẹ́ fìlà sókè kẹ́ fi sáárùn mi. Pawọ́ rẹ sà. Are you in class? See whether you are in class. Who is on the line? No, I'm Ọkọ̀ náà ló máa mọ̀ ọ̀pọ̀ Adela. I said, where are you? I just want to meet you. Ọ̀pá rẹ sà. Are you in school? Can I come and see you?
ó ti pẹ́ nínú oyè yìí almost 20 years lóòótọ́ àwọn tó ń ṣe oyè léèlú ìwọ ló kó wọn wá láti yèlérù so from your experience màá fẹ́ kó fún wọn ní advice tí ó sásọ tí ó sì látẹ̀mí àtẹ̀mí láti jọ ètò jẹ́ pé ẹsẹ̀ yóò sì bí báyìí lẹ́sẹ̀ yìí wọ́n ló ní sí bá fún ọ ní word of advice. dáadáa tó ti ṣẹlẹ̀ sí mi tí mo ti rí gbà nínú iṣẹ́ ni o láàrin Èkó ni o nínú Ìṣíwọ̀ ni o nínú àwọn òpin tí ènìyàn bá jẹ oyè ní ọ̀dọ̀ Lámòdì tó lè tẹ̀lé àsọsílẹ̀ pé tí èèyàn bá jẹ tó bá bọ́ bá jẹ tó bá bọ́ bá mu kò ń dìtẹ̀ wọn bá a lè pé owó àwọn lọ sókè gidi láì sí àní-àní èmi tó ń fi ara mi ṣe example mi láì sí àní-àní kábẹ̀tì ṣe gan ti ṣe dáadáa fún ara wọn torí pé wọ́n really take time wọn láti pe ọ̀rẹ́ mi òpó mi láti forí oyè ẹ̀rẹ̀ tọ́ sí nípa oyè ọ̀kẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ pé ṣé mo pé gbogbo nǹkan láyé ìjọba ní gbígbà agbára lọ́wọ́ mi wọ́n ń gbìyànjú lẹ́kọ̀ọ̀kan ẹlòmíì bá lọ pé ó jẹ́ chairman lásán local government ẹni kó máa change ẹ̀jẹ̀ tí ń pèlè ìjọba tẹ́lẹ̀ tó dáhùn lọ́gbọ̀n wọ́n á lè rí pé ìtẹ̀lé dáhùn ni pé position yẹn ti gùn nísìnyí ó ti di ẹni tó jẹ́ pé ó máa túbọ̀ ṣọ́wọ́ ọ̀rọ̀ láàrin ẹgbẹ́ particularly àwọn tí wọ́n represent nígbà yìí lórí ohun à ń bí lánàá in fact wọ́n ṣò pé wọ́n fi gbogbo tọkàntọkàn wọ́n fi gba gbogbo nǹkan tí kábíyèsí kò ní torí wọ́n á kù sóun náà lọ́wọ́ àti ìyàwó ẹ̀ kí ọ̀rọ̀ kọ́lẹ̀ sí gbogbo ẹ̀sìn tó kéde ọ̀rọ̀ olóyìnbó wọ́n ṣẹ̀tọ́ wọ́n má jẹ́ kí oyè yẹn kó gùn wọ́n kí wọ́n lè foyè ṣe wọ́n fi tún ìṣe èyí ni ẹ̀yìn àgbàlagbà sọ pé à ń foyè fún wa lè ṣe àwọn ọ̀fà ìfọ́kùsì ó máa ná bí ìgbà tó ṣe payback time ni olóyè payback time ni gbogbo wa nígbà tí wọ́n sọ tithe a máa ń sọ ní church àti orí tí a máa ń sọ ní mosque ni ó máa sọ ní wàá lè jẹ́ kó jẹ́ àṣà ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ kábíyèsí kan bá tó ti ṣe wàá jẹ́ kó jẹ́ àṣà ẹ̀ pé ní ọdọọdún owó palace kì í yẹ ọba ò níṣẹ́ ọba ò ní ìkọ̀kọ̀ a lọ sí ọ̀dọ̀ Àwùjalẹ̀ ó sọ fún wa pé ẹ máa lọ tọ́jú ọba yìí ọjọ́ ká gbé sílẹ̀ ká máa rẹ̀ fún àbúrò àpapọ̀ ìtọ́jú yẹn ìwọ ìwà ń bẹ̀rẹ̀ wọ́n máa tọ́jú ọba yìí òníṣẹ́ èyí lè bá jọba ẹnjìníà ni ìṣáàlì máa gbé drawing ìdánísì ẹ̀jẹ̀sì ẹ̀kọ́ máa draw ẹ̀kọ́ ẹ̀kọ́ kábíyèsí fi eléyìí sílẹ̀ fáwọn ọmọ tí kábíyèsí ló jẹun kábíyèsí yàtọ̀ sí ayé ìjọun kábíyèsí sì wọ́n ná owó gidigidi nígbà máa ń bá wọn jáde dáadáa wọ́n ná owó gidigidi nígbà tí èmi tí mo jẹ́ chairman land club gbogbo bàtà wá di ṣíṣe ní kábíyèsí máa wá síbẹ̀ tó lè máa ná owó ní gidigidi àti sọ̀ní o àti òbí o kábíyèsí máa kó bọ́ǹdù ó jáde ní 1,000 ni o kò ṣe 100 naira 50 naira o wọ́n lè máa wọ́n á nu mọ́jú wọ́n ṣe dé níbi àmì tí gbogbo ẹ̀ fi mọ̀ pé ọba yìí dúró ti àbúrò ẹ̀ wọ́n pé bọ́ ṣe ń wá náà ló ń sọ ẹ̀kọ́ jẹ́rìí kábíyèsí ló ń ṣàlàyé ló ń sọ gbogbo èèyàn ní wọ́n bẹ̀rẹ̀ fún ó gbé iyì gan bẹ́ẹ̀ni náà kọjá ibi tí ó yẹ torí pé wọ́n rí pé kábíyèsí àti àwọn ará kábíyèsí lè kí ń dárúkù ọmọ tó bá ti wá òun lóye náà máa wá pé wọ́n tẹ́ tí wà mí ò bá dẹ̀ da wọn ni máa ṣe irú ẹ̀ fún ní gbogbo ìgbà so Otunba Yeye very very simple job so very very simple ìgbọ́dọ̀gba o má dìjọba o
ẹ̀dẹ̀ méjì ọ̀pẹ́ ẹ̀jọ́ ìjọba ẹ̀fún ló máa pè. ọ̀tún ó dáhùn tó kù gbà wò jẹ́ kó wọn wá o. àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹgbẹ́ wò ẹkún wọn wá ní. ẹni bá fojú dọ̀ba àwọn mẹ̀kún yìí pọ̀. tàbí ká ikú ṣe lé. aláyélúwà. gbọ́dọ̀ gbọ́ tàbí kò yí gbọ́dọ̀ gbọ́ tù Yeye wọ́n lè wá gbọ́ pẹ̀lú aago márùn-ún àárọ̀ o wọ́n lè wá gbọ́ aago méjìlá alẹ́ o pé kọ̀ọ̀kan ìṣe ìṣẹ̀lẹ̀ o má sọ pé ó ti sọ̀rọ̀ ìjáde o ohun òsì lójú ẹ̀mọ́ wàá rọrùn so ẹ̀rọ òsì lójú ẹ̀mọ́ o wọ́n ti dé ìpàdé àwọn olóhùn ṣé ìpọ̀tẹ̀ wà fún nìyẹn ẹgbẹ́ wọ́n máa fi tásìkò náà wọ́n máa lọ pé inú àwọn onígun wọ́n sọ bẹ́ẹ̀ olú ẹ̀ níbẹ̀ wọ́n lè rí ṣé bẹ́ẹ̀ o all tó tí oní yẹn wàá tún ní sí ẹ̀bà wálẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ọmọ ẹ̀kọ́. nígbà náà mi ìbí sábà lọ bọ́ọ̀lù méjì sí ṣe ọ wọ́n á sọ pé èkó ló tún bọ̀. ó ti jẹ́ pé àmàtúnjẹ́ wọ́n yé lè àjọ àní ìṣe business so ọlọ́run jẹ́ kí àwọn èèyàn ọmọ pàtẹ́mẹ́tì wa. eléyìí kan bẹ kábíyèsí ọ̀rẹ́ mi kan fẹ́lò ní pé àkátàsí kan mo practice mọ́ nítorí pé òun sanwó wọ́n gba hall lẹ́ẹ̀kan 1 million so kí ló tún ṣe àkátàsí ara àgbàgbé ìrọ̀lẹ́ àjókòó tí ọ̀lẹ̀ ṣéètì ọ̀nà àṣetì ọ̀nà ọ̀bẹ ọ̀nà àṣetì ọ̀nà ọ̀bẹ ẹ̀yin tẹ̀lé ẹ̀wọ̀n tẹ̀lé wa náà ẹ̀yin ẹbí náà tara àdúgbò ẹjọ́ ẹ má jẹ́ kí demand pọ̀ jù ẹjọ́ kí ọlọ́run ó bẹ yín ẹ má sọ pé ẹjọ́ ó ti joyè owó wà lọ́wọ́ ẹ̀ owó máa wà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin bá kùsẹ̀ ẹ̀yin kó ló ṣe gbogbo ọmọ yín ló máa ṣe orí ẹ má jẹ́ kí ẹ̀fọ́ náà lọ́kàn balẹ̀ ẹ má jẹ́ tó máa ẹgbẹ́ ilẹ̀ máa ṣí kó tó wọlé pé kó fẹ́ ṣẹ̀ yìí ẹyẹ kó jẹ́ tó máa dìde láàárọ̀ pé ó jẹ́ tí pẹ́ mo ti dádùgbò yẹ kó rìn wá síbẹ̀ kẹ́yìn náà rí ẹgbẹ́ lè ṣe é tí ìdìbò àti ìkọ́ ó di ọ̀nà kó ràn yín lọ́wọ́ náà ìwọ̀n dówó náà kò sí ìwọ̀n tó lè mọ́jú òlè dówó náà bọ́lá ò ṣe kọ́ nìyẹn ó bá ní owó tó bá kó sílẹ̀ ló ń bá sọ ó lè owó tó bá wo ètò náà fúnra ẹ kò lè ju 5% lọ ní gbogbo ẹ yókù ó máa fi ṣe sáré fẹ́rẹ́ kàní ọlọ́run dẹ̀ ló rányàn sí yín o ẹ má gbàgbé ìyẹn àwọn àfáà wà ń bí o nígbà míì wàá sọ pé ó yẹ kẹ́gbọ́n mi ṣe báyìí lọ́nà ọba rán sí ẹ̀kú wà láì kò ṣe gbọ̀ngàn gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ fi ṣàdúrà ọlọ́run jẹ́ kọ́lọ́run gbàdúrà mi kọ́lọ́run gbọ́ jẹ́ kẹ́gbọ́n mi gbọ́ tèmi ọlọ́run ní wá láti sọ́mọ̀ wá bẹ́ẹ̀ níbọ̀dì kó máa rán aṣèrà wa náà ní o bàbá olóyè tuntun àti olóyè tuntun torí pé ọ̀rọ̀ ọkọláyà ó lágbára púpọ̀ mọ́sọ̀ tó wáyé pé me and my husband ni ọlọ́run ní tú yín o eléyìí máa tún point tó máa bank nínú owó nínú ọlá ní gbogbo nǹkan máa dẹ̀ ṣe dára fún un fati àṣọ láti ní fati. Aláyélúwà Aláyélúwà. bàbá lè bẹ́ bá sọ̀rọ̀ o. Gbogbo lọ́pàá tó tó bàbá mi kì àti àwọn ọba tó ti dé wọ́n tọrọ wọ́n lọ síbí gbogbo yín ni mo kí o gbogbo orí adé ni mo kí o Yeyelúwà mo kí yín o gbogbo àwọn lórí tó wà lórí ìkàlẹ̀ gbogbo yín ni mo kí ẹ jẹ́ kí n wá padà sórí ọba olórí wa ní Isiwo ọba ẹnjìníà Síkírù Adéjọwọlá Salisu Ìlábòdè wa Ìgbìgbàdé wa Ìlábòdè of Ìjẹ̀bú Isiwo. Bàbá bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó kò fún màmá ní níbi Isiwo yìí sí i. ọmọ bá mi olóyè ẹjọ́ oyè àmọ́rí ẹjọ́ oyè bàbá mo dúpẹ́ gidigidi
ẹ nífẹ̀ẹ́ mi ẹni ẹ fi hàn sí gbogbo olùgbé ẹ nífẹ̀ẹ́. tí n bá wà níbi kan á máa sọ kábíyèsí máa láìkè kábíyèsí láìkè tí n bá wà lẹ́kọ̀ọ́ òṣùwà kábíyèsí láìkè tí n bá wà ọ̀jẹ̀ wa tó wá fi ìfẹ́ ẹ̀ hàn. léèyàn bá dojú fẹ́jú kọ́. tó máa tẹ̀lé títí lè gbọ́dọ̀ ó lè mọ̀ pé màmá mi náà wọn ò fi wá sílẹ̀ wọn ò fi ìyàwó mi sílẹ̀. àjọṣe èyí tó wà pẹ̀lú ọmọ kábíyèsí yóò kù stéètì ní Lagos State àjọṣe àjọṣe òní máa pọ̀ nígbàjẹ́ o ẹgbẹ́ fún wa o gbogbo àwọn kábíyèsí wa pátápátá ní àjọ fún bí ọba lè ṣe máa ń sọ eléyìí òní síwájú Àwùjalẹ̀ bàbá agbátẹ gbọ́tẹ̀wọlé náà wà ní the Àwùjalẹ̀ of the whole Akilẹ̀ Ìjẹ̀bú wọ́n á pẹ́ fún wa o wọ́n á pẹ́ fún wa bó ti lò kọ́ wá pẹ́ fún wa tó eléyìí òní síwájú gbogbo ẹ̀yin tẹ́ jábọ̀ sí wọn gbogbo àwọn adájọ́ mọ̀ sí wọn gbogbo ọ̀la máa pè fún wọn ẹ ṣé gan mo dúpẹ́ o gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìṣíwọ̀ mo dúpẹ́ o jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orísun mi gbogbo Ìyẹlẹ́rù mo dúpẹ́ o gbogbo ọmọ Àgbàlá mo dúpẹ́ o Ìmọ̀wé mo dúpẹ́ o the headquarters of Ìṣíwọ̀ èmi ni mo pè bẹ́ẹ̀ o èmi ni mo observe bẹ́ẹ̀ o the headquarters of Ìṣíwọ̀ gbogbo ìtú òkè ètò ìdìbò òkè Ìṣíwọ̀ gbogbo ẹ̀ pátápátá alẹ́dò ìlú àdúgbò ya bàbá mi nìyẹn ẹ má bínú alẹ́dò Ìṣíwọ̀ títí bẹ́ẹ̀ni títí kan gbogbo orígun Ìṣíwọ̀ tí a bá ti wọlé láti Iyemojì ìlú lọ́fà ni Ìgbésì Ládèsì Òkòrògbé ni Òkèmọ́yìn ni Tẹ́ẹ̀bùn ni Kọ́bẹ̀àrà ni Òkèlísà ni Olùaṣọ́yìn ni Òkèyẹ ni Ìgàrà ni Òdòdóyọ Òdòdóyọ èmi ọmọ agbọ̀nrọ̀ ọmọdé lẹ́gìdì ọlọ́mọdé ògbóyà èmi ọmọdé òwúrà òrìṣàbí dáhùn tọ́lẹ̀ inú ń gbẹ́jẹ̀lé ẹgbẹ́ ọmọ kábíyèsí ló wá ń jalè pé kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá mo dúpẹ́ gbogbo ẹ̀yẹ mímí tẹ dúró Òkòrògbé lórí Mekun ọmọ lọ́tà gbọ́dọ̀ ọmọ bá nìkan ìṣe òkè ọmọ ọdún sáàkùn ọmọ lọ́rẹ̀ ọmọ lọ́rẹ̀ ọmọ ní wọ́tá ẹ ṣe kí mo dúpẹ́ o ẹ dúró tì mí màmá mi eru jẹjẹ igbó dúpẹ́ kù ọmọ àgbà ńlá ti ń fọ̀ dẹ̀ ọmọ gbẹ̀kú lẹ́rù jẹjẹ ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀gbọ́n mi Otunba múlẹ̀kù a ṣe ètò kan nípa ìlú nípa ti travel mo máa padà wá báyìí lórí ẹ̀ bẹ́ẹ̀ ni òun náà pẹ̀lú owó bóòtù àrà ń gbà yẹn kan pàdé láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni ó ti tán ó ti dúró tì látà bẹ́ẹ̀ lálẹ́ lónìí bẹ́ẹ̀ ní èlé lónìí. ayé. Lóyè gbogbo dúpẹ́ o ẹ ṣe wẹ́ káàdó tì mí. Ẹ̀yin Urama látòrí ṣíbì máa mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ gbọ́ late ẹ̀dẹ̀ wá
mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ìjókòó pátápátá mo tún padà sí orí àwọn adé adé ẹ ṣeun bàbá mi o ẹ ṣeun bàbá mi o ẹ ṣeun àdúgbò sí ẹ̀yìn mi ẹ ṣeun mo tún padà gbogbo Ọ̀túnba gbogbo ìjòyè bàbá mi tó jókòó Ọ̀túnba mi dùn ẹ ṣeun ẹ̀kọ́ àdójì mi Alhaji ẹ ṣeun gan ìbàdàn àgbo ìwò jẹ máa ń dúró tì mí dáadáa nígbà kò sí nǹkan tí mo jẹ máa ń dúró tì mí agbáki mo dúpẹ́ lọ́wọ́ yìí o ìtí kábíyèsí bá sáyẹn agbáki èkejì kábíyèsí adédùnmí náà ni mo sọ èkejì kábíyèsí agbáki adédùnmí ni mo sọ èmi ò má bá kí ni ọ̀rìjìnà nìyẹn èkejì kábíyèsí agbáki tó wà lónìí agbáki tó wà ní agbáki tó mo mọ̀ ní kábíyèsí agbáki tó mo mọ̀ ní tóbi sísí àmì ìmàkà fún mi bàbá 80 tí wọ́n fẹ́ ṣe 80 next week so gbogbo ìlú pátápátá lọ́dún lórí mo dúpẹ́ o tọ́mọ ní lábà mo dúpẹ́ o ẹ ṣeun kúfẹ́ tẹ́lẹ̀ sí mi o èmi náà tó dá mi lójú o mo ti gbọ́ àdúrà tí ẹ̀gbọ́n mi ṣe mo ti gbọ́ àdúrà tí ìmọ̀ràn tí ẹ̀gbọ́n mi ṣe mo ti ń pàtó Victoria kéwù àbúrò mi náà àbúrò ìjà àbúrò sí mi tó òun náà ó senior òun náà fún mi ní Victoria òun náà fún mi ní Victoria àbúrò mi náà Jabulabi ẹrù gbọdọ ní báwo lẹnu máa bọ bọba gún àwọn prime minister. ok tẹ bá ti rí bọba gún ẹ ti rí kábíyèsí o tẹ bá ti rí bọba gún ẹ ti rí kábíyèsí tí n bá fẹ́ ti nǹkan èmi ò bá sún ẹni bọ́ọ̀lù tú àfi bọba gún à mo pè tó bá gbà ní yes ni tó bá yẹ ti rí no àpòpà ìlú máa ra withdraw torí mo ti mọ̀ pé ohun kábíyèsí lòun ẹ ṣe gan àná ẹ ṣe mo dúpẹ́ on behalf of my wife and the entire family of Animashau I say thank you for God bless you. fún àwọn tí ẹ ṣe ìdíbí ẹ má bínú nǹkan tó bá máa dáhùn láti rí báyìí ọ̀la ló yẹ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe lénìí ṣùgbọ́n fún ìdí kan aláàtì ṣe lénìí a tún sọ pé bàbá bóyá ká fi sí next week torí àwọn ìlọ́sọ̀ tó wà bẹ̀ bọ̀ gbogbo àwọn àlejò máa wá lọ́la là á sọ pé káwa ká ṣe lénìí bó ṣe rí náà nìyẹn tó bá dọ̀la ayẹyẹ oríṣiríṣi ló wà láì máa ṣe àwọn èèyàn ìmáa wá àwọn bàbá náà tó wọ́ ìrọ̀lẹ́ tó bá lọ sí ti ìbọ̀dá ọ̀gá ẹ̀sẹ̀ tí náà bá lọ tábà bí a máa bá ń ṣe ẹ̀yẹ so ọ̀la yẹn òǹgàn ni ìdí gangan kan tá a fẹ́ fi léèlì ṣùgbọ́n léèlì àwọn táwa ń lù dání ká ṣe kí ni o lè dúpẹ́ pé ẹ̀jẹ̀ wa eléyìí náà yìí ṣàdìbò fún yín o nígbà yìí náà oníbọ́ lọ́wọ́ gbogbo yín o àjọṣe pẹ́pẹ́ o Ọ̀túnba Mekun adéyé Ọ̀túnba Mekun mo dúpẹ́ lọ́wọ́ yín adájọ́ náà ó kò ní bọ́lá ìṣẹ́ náà ní oṣìṣẹ́ yìí ẹ bá ti ní pé ìdìbò ọkọ̀ tàbí ìdìbò ó máa yẹ kálẹ̀ lágbára ìdìbò ẹ pé síbì mọ́ ó wá bá wa fún wa ní closing prayer. Tí mo fẹ́ tún sọ díẹ̀ ẹ̀yin ni lọ́lọ́run yá lórúkọ ẹ̀ tí ò yá lómii kábíyèsí ẹ̀yin lọ́lọ́run yá lórúkọ ẹ̀ tí ò yẹ́dá kan láyé mọ́ ẹ máa tún ọ máa sọ pé ọlọ́run ní kábíyèsí tó wá fẹ́ kẹ́yìn náà wọ́n lẹ́yìn kábíyèsí ẹ̀yìn náà ló fi ń já sí pé lẹ́yìn ọlọ́run wàlá kábíyèsí ló kan. Masha Allah. ìdí náà ni ẹ tẹ gbẹ́dọ̀ nífẹ̀ẹ́ sí jù láyé lọ́lọ́run torí inú ó lóun jọba ṣùgbọ́n gbéra rẹ̀ pamọ́ sáyé tá àti ní rí
ó wá fẹ́ ìhìn yín pé bẹ́ẹ̀ bá rí mi àwọn tẹ́ máa rí dẹ́fìmọ̀ bí wọ́n lọ wà ní. lóbi dá sí pé náà fi sọ pé àṣẹ ni ká ní ọba máa ń gba kí lọ́nà náà máa ń gba iná máa ń múrù. ìsà àrọ́jà ṣe yá àyàkó làlọ́. kún. fàyàkún. ìdí ni ti kábíyèsí bá jókòó bí tí wọ́n bẹ sọ̀rọ̀ wọ́n ń tètè mọ́rọ̀ wá ìrẹ́ ò sọ ìrẹ́ ò sọ ìrẹ́ ò sọ ìrẹ́ ṣé ní gbogbo tí ń tiẹ̀ wí ni ètí ká lè bá ti gbẹ́sẹ̀ nílẹ̀ ó tà ṣe ni ẹ bá lọ́ọ́ bá tóbi. ìsà àrọ́jà ṣe yá àyàkó làlọ́ kún fàyàkún. wọ́n ní nítorí àsìkò bàbá mu wa wọ́n tún ní ẹ̀yìn tún ní igbákejì òòṣà kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi sà ẹ jókòó kábíyèsí ẹ̀yin lọ́ba lọ́ba ẹ̀yin ṣe igbákejì òòṣà ọ̀gá òòṣà lẹ jẹ́ kábíyèsí ẹ̀yin ṣe igbákejì òòṣà ọ̀gá òòṣà lẹ jẹ́ ọ̀gá lẹ jẹ́ kì í ṣe pé kì í ṣe òòṣà ló òòṣà ó dáa mo fẹ́ sọ ọkọ sí lọ́wọ́ fẹ́ ṣòṣà kan mi lọ́wọ́ kábíyèsí kò tí ì sáré ṣé òòṣà ni tó dún wọn bìrì kó dún tó bá dún tó wà nínú wọlé sí lórí dásí pé ọ̀gá òòṣà lẹ jẹ́ ẹ̀yin ṣe igbákejì ẹ̀ ọ̀gá ẹ̀yin olóṣù wà lẹ́yìn yín ọlọ́run ní ẹ̀yin sà àfẹ́ ló wá fún kábíyèsí o kíkú dákun kó màmá pa ó kárò dákun kó màmá ṣe kíyà dákun kó màmá jẹ kó sì dákun kó màmá ta ó tí kírò láàyè ọba wa. ẹ tún bá a rí fún wọn yín pé àfẹ́ ló wá fún kábíyèsí o kíkú dákun kó má tètè pa kárò dákun kó má má ṣe kíyà dákun kó má má jẹ kó sì dákun kó má má ta ọ tí kírò láàyè ọba. ẹ bá a rí lẹ́ẹ̀kan sí fún wọn yín pé àfẹ́ ló wá fún kábíyèsí o kíkó dákun kó má má pa ó kárò dákun kó má má ṣe kó sì dákun kó má má ta kíyà dákun kó má má jẹ tí kérò láàyè ọba wa. ètò ẹ̀sìn ní wọ́n ti láti mọ fún yín ọlọ́ọ̀dẹ ẹ̀dùn lẹ́nu pẹ̀lú ẹ̀kẹ́ lálàáfíà mo kí bàbá Fadérira àbí Sadérira oníṣọ̀yàn fún ìṣòyìn ọlọ́ọ̀dẹ ayé pẹ́ mo ní fún mi kọ́ta ẹ̀dá bí obìnrin yẹn fáìn rúbọ̀ ẹ̀yìn bá lómi bá kọ̀ọ̀kan wọ̀ ní ìkọ̀dọ̀ ni màmí ti dàgbà ní bàbá ọmọ ti máa ta sí ṣùgbọ́n tí mo sì lọ́mọ kékeré ẹ̀sọ́ fún olùkẹ́ ẹ̀ bá wọn gbàlejò tí wọ́n sì ń bí sọ́dọ̀ ní òsì bí bí ìsọlójú ẹni wọn ni mo sọ. bàbá kábíyèsí wa ikú kalẹ̀ sà ẹ ṣe sà ọlọ́ọ̀dẹ ẹ̀kú lẹ́nu adé òní ṣùgbọ́n lórí ọba tó dá yìí tẹ̀lé wọn dáadáa ẹwà náà ní bàjẹ́ wọn náà náà bí wọn àwọn kan mọ̀. mo fẹ́ kábíyèsí bàbá wa tí ẹ fi jó èyí amẹ́kù lóye àbíkílẹ̀ bí amẹ́kù lóye òṣùpá àdín àti bàbá bákan náà ẹ ti. níbi ìbá ṣe tí oṣù pa ti síwájú ni bàbá kan jẹ abẹ́kùn àdín ni. bẹ́ẹ̀ni sà. ọmọ yìí náà lè. wọ́n máa tún wí fún. wọ́n á tún wí fún. ọmọ yìí náà lè bàbá ó wà lọ́wọ́ ọmọ yìí náà wí. bàbá òṣùpá àdín nǹkan tí wọ́n ṣe fún yìí kì í ṣe lásán. Ọlọ́run ti sọ yín lórúkọ tó dáa tẹ́lẹ̀ kó tó dé nìyí. wọ́n wá di ńlá díẹ̀ bí ní òṣì níbàjẹ́ ẹ ti pẹ̀lú wọn bí iná ṣe máa lọ sókè ẹ ti pẹ̀lú wọn kí àwọn gbajúmọ̀ kan fẹ́ wá láti ìlú kan kó má sí kábíyèsí lé ẹ ti wà ní ẹni tí wọ́n sọ pé bàbá wa bọ́bá mọ̀ ẹ mọ̀ yègùn ẹ̀yìn náà ẹ lọ jókòó sáàfin kẹ́sì jókòó síbẹ̀ kẹ́sì máa gbà wọ́n lálejò ẹ ti wọ́ọ̀tì ẹ̀
ìlú náà ní dàrú mọ́ yín lọ́wọ́ kò ní dàrú mọ́ yín lọ́wọ́ ẹ wà kú lẹ́mìí adéyàn àti màmá ọlọ́run dá irú ẹnu kan náà ta wá ọlọ́run nífa náà lẹ̀ ọba tó ti wá lóko dáadáa kò ní fi wá lẹ̀ wala la ilaha illa wala bismillahir rahmanir rahim law anzalna sadqura ala jabalihi la ra'aytahu ashi'an mutasaddian min ashatillahi wa tilka al-amsalu يجمع الناس لا له يتذكر هو له الذي لا اله الا هو عالم الغيب وشهادته هو الرحمن الرحيم هو له الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن الايمان العزيز الجبار المتكبر سبحان الله يا مشركون هو له الخالق القدير المصور له أولى أسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو على سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي صلى الله عليه وسلم.
Adìẹ dẹ̀ wá sí ilé ìlú òdúró. Láti ẹ̀ mà ṣé ọmọ yìí wù. Thank you, sir. Òun ló máa mú ọ wá àjọ àwọn ẹbí àgbà ńlá ọgbọ́n ńlá gbogbo ẹ̀ máa bọ̀rọ̀ ẹ̀dá. Mọ́mí wọ́n dà. Àwọn àgbà ńlá. Thank you, sir. Show them interest. Ada table yẹn. Ya. Wo bẹ́ẹ̀. Ó ṣe gba ìlọ yẹn. Table yẹn ti yẹsẹ̀. Ọmọ bàbá wọn yà lọ́kọ̀. Table wo? Wá bá mi ṣe ẹsẹ̀ table yẹn. Thank you, sir. Lọ́pẹ́ ti yẹsẹ̀ table. Bàbá bọ̀. Ọ̀rọ̀ bí community. Bẹ́ẹ̀ ni sà. Ta ló tún kù tó rà fẹ́? Ẹ má bọ̀ òun lọ́dọ̀. Ẹ mọ̀ ní ẹjẹ́ kí n lọ gbé lé ìbílẹ̀ lọ sí lọ jáde. Tí wá di àtẹ̀yẹ àjọǹgẹ̀bọ̀ ìmọ̀ àbá yà fọ́ sí ta. Oya, sir, kábíyèsí. Look here. Hallelujah, focus. Okay. Káàkiri gbé ẹ̀ níjà. Oríire ni. Oya, mo ń bọ̀ jẹ́ kí n lọ. Bóyá wọn wá ṣe bí ẹni máa bá o. Bóyá wọn wá jà tó fi parí. Bóyá wọn wá ṣe bí ẹni máa bá o. Bóyá wọn wá jà tó fi parí. Bani jìrá ilé àwọn ṣẹ́ kọ̀ọ̀kan. Òyìnbó ló láyé. Ìṣúwà kí ẹ kú o. Ọkọ̀ kan. Aláìlúwà, ẹ fẹ́ mi àti bàbá jẹ.
sí ẹ̀rù gbọ́. Ṣẹ́ka ló lọ́jọ́ padà wálé. Ṣẹ́ka ló lọ́jọ́ padà wálé. Ọjọ́ sẹ́sẹ́ ẹ̀jẹ̀ ajá ló tó ayé ìjọ. Ajá ló tó ayé ìjọ. Ọláyíké ọ̀rẹ́ òkúta. Ọkọ̀ òkúta náà. Bàbá Ìsá Àdìó ṣe bẹ́ẹ̀ ó gbọ̀ ń lọ. Ọmọ àwọn òrèlè bàbá Sáfúà Àdìó ṣe bẹ́ẹ̀ ó gbọ̀ ń lọ. Ọmọ àwọn òrèlè àwọn tá a péjú báyìí ṣe léyìí à á ṣe ẹtì lọ́lá ọlọ́run ọba ìgbà ọdún kan ni ó jẹ́ gbogbo ìlú onídàrú ọmọdé ilé àgbà tó fọ́ gbogbo àjíyá máa bá wọn pẹ́. Baba.